A kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run ọba àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kìíní nínú oṣù kẹta ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá òun ló ti buwọ́ lu ìwé àti ètò ìṣúná owó ti ọdún 2025 ti orílẹ̀-èdè wa Nàìjíríà. Ètò owó ọ̀hún lọ bí tírílíọ̀nù 54.9 àti wíníwíní 54.99 trillion naira gẹ́gẹ́ bí ìṣúná owó ọdún 2025. Gẹ́gẹ́ ní ìgbà tí ààrẹ Tinubu tó ń buwọ́ lu owó ọ̀hún nílùú Àbújá láti rí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba lẹ́gbẹ́ òṣèlú APC àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà méjèèjì. Bẹ́ẹ̀ náà láti rí àwọn òṣìṣẹ́ ọba nínú ètò ìṣèjọba ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí èyí tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ ní ìgbà tí ààrẹ Tinubu tó ń buwọ́ lu ìwé ètò ìṣúná owó ọdún 2025. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú oṣù kejì èyí tó tàn yìí tí í ṣe ọjọ́ kẹtàlá ńlá ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojíṣòfin ni wọ́n tún ìwé ọ̀hún yẹ̀wò pẹ̀lú àyẹ̀wò tí wọ́n ṣe síwájú iye tí ààrẹ Tinubu tó fi ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún tẹ́lẹ̀ náà ní tírílíọ̀nù lọ́nà àádọ́ta ó dín kan tó ń ti méje 49.7 trillion naira síwájú kó tó di pé àwọn aṣòfin náà wọ́n ṣe àtúnṣe àti àgbéyẹ̀wò èyí tí wọ́n fi kún tí àpapọ̀ rẹ̀ èyí tó lọ bí tírílíọ̀nù 54 báyìí yàtọ̀ sí tírílíọ̀nù 49.7 èyí tí Tinubu fi ṣọwọ́ tẹ́lẹ̀. Nínú ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ní èyí ló pọ̀ jàǹtìrẹrẹ yàtọ̀ sí ètò ìṣúná owó ọdún 2024 eléyìí tó jẹ́ pé ó ń lọ bí tírílíọ̀nù 53.5 eyín 27.5 trillion naira eléyìí tí wọ́n ní ètò ìṣúná owó ọdún 2025 yìí òun ló gbé gọbọi sókè látàrí ọ̀rọ̀ orílẹ̀-èdè àti ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí èyí tí wọ́n ní kò ṣe dáadáa tí wọ́n sì ṣetán láti mú àyípadà bá nínú ètò ìṣúná owó ọ̀hún. Ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ One Love Family tó wà ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé Odò-ọ̀nà kékeré ní ilẹ̀ Ìbàdàn lùlù ìpínlẹ̀ Ọ̀yọ́ Satguru Maraji òun mà ló ti kìlọ̀ fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai fún ọwọ́ àbùkù eléyìí tí El-Rufai tó fi ń kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìṣèjọba rẹ̀. Satguru Maraji èyí tó wá fún El-Rufai ní gbèdéke ọjọ́ 7 láti bọ́ sí ìta gbangba wáyà níwájú àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti tọrọ àforíjì níwájú ààrẹ Tinubu àti àwọn ọmọ Nàìjíríà fún bó ṣe ń ba ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu jẹ́. Gẹ́gẹ́ bí Satguru Maraji ti sọ ó ní òun wòye wípé bí ejò bò bá lọ́wọ́ nù kó lè gún ọ̀pẹ o. Ó ní El-Rufai akúkú ti mọ̀ pé ènìyàn kan eléyìí tí ò lákàní àwọn àgbà ni. Ó ní ṣùgbọ́n bí ajá bá ń sínwín ó láti mọjú olówó rẹ̀ ni. Satguru Maraji ni ó yẹ kí El-Rufai kó ṣe làákàní pé ènìyàn kan eléyìí tí ò lákàní àwọn àgbà ni. Ó ní ṣùgbọ́n bí ajá bá ń sínwín ó láti mọjú olówó rẹ̀ ni. Satguru Maraji ni ó yẹ kí El-Rufai kó ṣe làákàyè rẹ̀ dáadáa síwájú kó tó máa sọ̀rọ̀ jáde àti wípé bí ààrẹ Tinubu bá pín ètò ìṣèjọba tí ò bá kan El-Rufai ó ní kò ní ẹ̀tọ́ kankan bíi tí òun kó kéré mọ́ lábẹ́ òfin láti máa sọ ọ̀rọ̀ kùgbákùgbé ọ̀rọ̀ àbùkù sí òǹdídì ààrẹ tí í ṣe ẹni àkọ́kọ́ ní orílẹ̀-èdè.
ó ní nípa ìdí èyí fi hàn wípé El-Rufai ti kùnà láti má lè tẹ aṣọ àgbà mọ́lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé báyìí ó ti ń tẹ aṣọ àgbà mọ́lẹ̀. Sadguru Maharaj wá ní bí òkú ò bá jìnnà ilá kìí kò, ó ní gbèdéke ọjọ́ 7 lòun fún El-Rufai láti tọrọ àforíjì níwájú ààrẹ Tinubu lọ́rọ̀ ọ̀rọ̀ eléyìí tí Sadguru Maharaj bá àwọn oníròyìn sọ ní ilẹ̀ Ìbàdàn. Eyín lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí sọ di mímọ̀ wípé bí tí ń kó kéré mọ́tò ó ní tẹnitẹni tàkísà ń tàtàn ẹlẹ́nu rírùn báyìí ló làmúyá rẹ̀. Ó ló yẹ ká ṣe àpọ́nlé ààrẹ ni, ó ní àti wípé ẹnikẹ́ni kò tí ì lè dá ààrẹ Tinubu lẹ́bi o nítorí pé ọdún kejì rèé tí ààrẹ Tinubu lò lọ nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí léléyìí tó sì jẹ́ wípé tá a bá wò ó dáadáa ẹnikẹ́ni kò tí ì lè sọ pàtó ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe èyí tí ààrẹ nílẹ̀ bí kò ṣe wípé èyí tó ti jáde òun náà ńlá lè mẹ́nubà. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ Sadguru Maharaj wá ní òun fi àsìkò yìí rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti súgbà láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lè kẹsẹ̀já kó sì lè ṣe àṣeyọrí nínú ètò ìṣèjọba rẹ̀. Bákan náà ni Guru Maharaj ní kí El-Rufai gba gbogbo ọ̀nà láti rí dájú ipò tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó sì ṣọ́ra fún gbogbo àwọn ènìyàn tó fẹ́ máa lò gẹ́gẹ́ bí irinṣẹ́ ibi láti lè máa tako ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí Sadguru Maharaj bó ti fi ọ̀rọ̀ léde fún àwọn oníròyìn ní ilẹ̀ Ìbàdàn lọ́sẹ̀ èyí tó tẹnubẹ́pọ̀ yìí. Lórí rògbòdìyàn eléyìí tó sì ń súyọ nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó báyìí láti ìgbà èyí tí wọ́n ti yọ Mudashiru Obasa kúrò, èyí tí arábìnrin Mojísọ́lá Miranda tóun náà ti bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó obìnrin àkọ́kọ́ eléyìí tí ó darí ilé ìgbìmọ̀ náà. Báyìí ni arábìnrin Mojísọ́lá Miranda ń ló bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn eléyìí tí wọ́n gba gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí tó ń tẹ̀lé ní ẹ̀yìn nínú ọ̀sẹ̀ èyí tó tẹnubẹ́pọ̀ yìí tó sì ṣe àpèjúwe ìpàdé èyí tí Obasa tó ṣe nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí pẹ̀lú àwọn aṣòfin 4 tó fi mọ́ ohun tí àpapọ̀ wọn tó ń lọ 5 ní ìgbà tí àwọn aṣòfin yòókù tí oníkálukú wọn tí wọ́n di ọmọ takú sí ìta gbangba iwájú ọ́fíìsì ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tí àwọn tó lọ bí 26 tí oníkálukú wọn tí wọ́n dúró sí ìta tí wọ́n kọ̀ jálẹ̀ láti wọ inú ilé ṣe ìpàdé. Gẹ́gẹ́ bí arábìnrin Mojísọ́lá ṣe wá sọ di mímọ̀, ó lóun ṣe àpèjúwe ìgbésẹ̀ Mudashiru Obasa gẹ́gẹ́ bí aláìmọ̀kan ẹni tí ò ní ìtìjú tí ò mọ ohun tó ń ṣe. Ó ní òun sì túrí Obasa o gẹ́gẹ́ bí àwọn kan èyí tó ń ṣeré sinimá aláwàdà. Ó ní tí kìí bá ṣe bẹ́ẹ̀ ó ní kò gbọ́dọ̀ pera rẹ̀ lóhun tí wọ́n jẹ́. Ní ìgbà tí arábìnrin náà ń fèsì sí ọ̀rọ̀ àwọn oníròyìn sọ di mímọ̀ wípé pẹ̀lú bí wọ́n ṣe gba àwọn ẹ̀ṣọ́ aláàbò lẹ́yìn òun tí wọ́n fún òun ní ẹ̀ṣọ́ aláàbò kankan yìí, ó ní kò tún inú kankan kúrò lára òun. Ó ní ẹni bá ti ní Ọlọ́run ó ti lóhun gbogbo. Ó ní pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti àwọn aṣòfin èyí tó ń lọ bí 30 tí wọ́n ń bẹ lẹ́yìn òun yìí, ó lóhun nígbàgbọ́ wípé nípa oore ọ̀fẹ́ tí olùgbàlà kì yóò sí nǹkan. Òun sì ní ìgbàgbọ́ wípé òun náà sì ní agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí arábìnrin Mojísọ́lá Miranda ti sọ. Ó ní ẹnìkan ò lè gbà kàtà lọ́wọ́ akítì, kò sí ẹni tó lè gbálé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Òun làwọn aṣòfin tó kù tí wọ́n mú sí ipò gẹ́gẹ́ bí obìnrin agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tó sì ń darí rẹ̀ lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí Mojísọ́lá Miranda bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ìfowópamọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Ọláyẹmí Kàdóso òun máa ń ló ti fi ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ báyìí lórí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí wípé láìpẹ́ láì jìnnà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò padà so èso rere fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Kàdóso tó sọ̀rọ̀ náà lẹ́yìn tí àwọn àjọ kan èyí tó ń ṣe àlàkalẹ̀ ìyàn bí ti mú ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n gbé bòde bí ọ̀sẹ̀ 2 sẹ́yìn wípé ọpẹ́ ni fún ọba adẹ́dá látàrí bí Ọlọ́run bó ṣe ń ṣe àtìlẹ́yìn ìyanu nínú ayé ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí, èyí tí ìyàn tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà ti já wálẹ̀ sí ìdá 24 yàtọ̀ sí
eléyìí tó wà tẹ́lẹ̀ bí ìdá 24, èyí tó túmọ̀ sí wípé orílẹ̀-èdè Nàìjíríà ti ń gba ìtura bẹ́ẹ̀ ó ti ń gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àjàgà ebi èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà wọ̀ gẹ́gẹ́ bí aṣọ iṣẹ́ wò. Wọ́n wá fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé gbogbo ipá àti agbára ní ẹ̀ka ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ CBN ni yóò sà. Gẹ́gẹ́ bí Cardoso ti sọ̀rọ̀ náà, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò àti láti rí dájú wípé gbogbo ọ̀nà tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ń gbà jò sọ́wọ́ àwọn bámúbámú ni mo yóò mi ò mọ̀ bíbí ń pamọ́ nìkọ̀ọ̀kan, gbogbo ẹ̀ pátá ni wọn yóò dí, àti owó orílẹ̀-èdè Nàìjíríà náà tóun náà yóò padà di ẹni yìí láwùjọ àwọn owó lágbàńlá ayé ni Ọláyẹmí Cardoso tí ṣe ọ̀gá àgbà ilé ìfowópamọ́ CBN ló la gbogbo rẹ̀ kalẹ̀ fún àwọn ènìyàn wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fọkàn balẹ̀, ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí yóò so èso rere láìpẹ́ ọjọ́. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn ọmọ obìnrin tó ń lọ fún agùnbánirọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìròyìn fi yé wa wípé àwọn ajínigbé ti jí ọmọdébìnrin ọ̀hún gbé o lójú òpópónà márosẹ̀ ìlú Ọ̀rẹ́ sí ọ̀nà Ẹdóbìn nílọ̀hún. Ọmọdébìnrin ọ̀hún èyí tó ń lọ fún agùnbánirọ̀ rẹ̀ láti sin olúùlú orílẹ̀-èdè Nàìjíríà Rọ̀fíàt Lawal lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí lójú òpópónà Benin sí Ọ̀rẹ́ ni wọ́n ní àwọn ajínigbé wọ́n jí ọmọ náà. Láti ìgbà yìí gbogbo akitiyan láti lè rí wípé wọ́n gba ọmọ ọ̀hún sílẹ̀ ló sì ń já sí pàbó ní ìgbà tí àwọn ajínigbé náà tí wọ́n ń béèrè fún òbítíbitì mílíọ̀nù lọ́nà ogún náírà 20 million naira èyí tí wọ́n ń béèrè fún síwájú kí wọ́n lè fi Rọ̀fíàt Lawal sílẹ̀, ẹni tó jẹ́ ọ̀gá àgbà tó ń ṣe ìṣàkóso àwọn agùnbánirọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín Odoba Uche. Ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn. Ó wá fi dá àwọn èèyàn lójú tó ń ti àwọn òbí àti alágbàtọ́ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò pátá o gbogbo wọn ló ti gbọ́ sí ọ̀rọ̀ náà táwọn náà sì ti kan lu igbó irúmalẹ̀ ní ààyè ibi tí wọ́n ní wọ́n ti jí ọmọ náà gbé láti lè rí dájú wípé wọ́n gba ọmọbìnrin ọ̀hún tí ń ṣe agùnbánirọ̀ Rọ̀fíàt Lawal sílẹ̀ kúrò lákàkà àwọn oníṣẹ́ ibi èyí tó jí ọmọ ọ̀hún gbé tó sì gbà á ládùúrà wípé Ọlọ́run ọba yóò ṣe ọmọdébìnrin ọ̀hún yóò ṣe ní rírí láyọ̀ àti àlàáfíà. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùròyìn míì, mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ kò ní kàn wá láṣẹ Elédùà. Àsìkò oṣù lámúlánà àti Ràmọ̀dánà ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ni yóò parí rẹ̀ láṣẹ Ọlọ́run. Àmín. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.